Sunday, Igboho chased Fulani herdsmen out of Igangan community. The fire warning from Governor Seyi Makinde. Hello guys, you're welcome to this media TV. If you're watching this channel for the first time, kindly click the subscribe button to subscribe and also click the notification bell to get notified anytime we drop a new video. Sunday, Igboho last week Friday, 14th of January 2021, visited Ibarapa community to give warning to Fulani herdsmen involved in kidnapping and all sorts of criminal activities. He gave Fulanis 7 days to vacate all Yoruba land while addressing the Seriki. The Oyo State government also released a video on social media saying Sunday Igboho has no right to give ultimatum to Fulanis to vacate Yoruba land since they are Nigerians, and also threatened to arrest him. But today, 21st of January 2021, Sunday Igboho defies all warnings as he storms Igangan community to chase out all Fulanis in the area. Ti rí bàbá wa ṣe Sunday Adéyẹmọ Ìgbòho tó ní pé kò ní lọ sílùú Ìbàràpá ìlú gangan ibẹ̀ làwọn àbáyé presently adẹ̀sọ bẹ́ẹ̀ awí bẹ́ẹ̀ ṣe bẹ́ẹ̀ bàbá wa ló sọ̀rọ̀ yìí. Ẹ wo ọ̀pọ̀lọpọ̀ ọ̀gọ̀rọ̀ ènìyàn present wọn ló lè ní. Ṣé àwí ṣàbí àwí rẹ? Balógun. Iṣẹ́ lámọ́ ọmọ kọ́lẹ̀ Yorùbá àtọ́màlè. Olóyè Sunday Adéyẹmọ Ìgbòho òní live and direct ní Ìgangan. Mo rò bí ẹ rí èrò pẹ̀lú olóyè Sunday Adéyẹmọ Ìgbòho. Bàbá dẹ̀ ti declare a ò fẹ́ Fúlàní mọ́, a ò fẹ́ Fúlàní lórílẹ̀ wa mọ́. Live and direct. Ẹ ti rí báyìí o. Balógun ilẹ̀ Ìgangan ló ń sọ̀rọ̀ ẹ̀, Jágún ilẹ̀ Ìgangan wọn ló ń sọ̀rọ̀ yìí pé ó tó gẹ́ ọmọ Néfì, èyí tí Fúlàní ṣe tó gẹ́. Gómìnà Ṣèyí Mákindé ó ráyè rẹ o, gómìnà Ṣèyí Mákindé tó ráyè rẹ o, ìwọ tó níran Fúlàní ni ẹ́. Ó ní wọ́n máa pa àwọn èèyàn wa, àwọn èèyàn jáde o. Wọ́n lólóyè Sunday Adéyẹmọ Ìgbòho làwọn tẹ̀lé o. Lólóyè Sunday Ìgbòho lẹ̀ ń wò yìí o. Akọni ọkùnrin ogun. Májà sọ́lá àdìsán ọmọ aládìíkún. Ọmọ aládìíkún lẹ̀ ń rí yẹn o. Bẹ́ẹ̀ ni o. Live and direct.
owó bàbá Dami ẹkùn bàbá Yọ̀mídé ọgbẹ́ ń yọ̀gàn. ṣé ẹ ti rí o akíkanjú ọkùnrin ogun Báṣọ̀run ilẹ̀ Yorùbá. àkùkọ gàgàrà tó gorí àpáta lọ rẹ̀ létéńté ṣé ẹ ti rérò ṣé ẹ ti rí o. Olóyè Sunday Adéyẹmọ Ìgbòho. Ẹ ti ró Olóyè Sunday Adéyẹmọ Ìgbòho báyìí o. A rọ̀ yín. Bàbá kí lè fẹ́? Come organize it. Organize it. 12,000. Live and direct in Igangan. Ibarapa entirely. Olóyè Sunday Adéyẹmọ Ìgbòho. Májàsọ́lá Àdìsá ọmọ Adéyẹmọ. Iná gorí ilé fẹ̀jú kẹ̀kẹ́. Wọ́n ní òní wá o. Gómìnà declare wanted ó débí o. Ó jẹ́wọ́ ọmọ ọkọ. Bó bá wá mà kó fún Olóyè Sunday Adéyẹmọ Ìgbòho lówó bọ́ta o. Bó bá mà kó fún lówó bọ́ta o. A ti ṣẹ́gun Fúlàní nílùú Ìgangan. Èkìtì ẹ múra sílẹ̀. Oǹdó ẹ múra sílẹ̀. Ọ̀ṣun state ẹ múra sílẹ̀ o. Ogun state ẹ múra sílẹ̀. Olóyè Sunday Àdìsá Adéyẹmọ. He is here live and direct. Olóyè Sunday Adéyẹmọ Ìgbòho ló ń sọ̀rọ̀ yìí. Ànígbùrò Fúlàní mọ́. Eléyìí tá a ṣe yìí kì í ṣe Ìbàràpá nìkan. Gbogbo Fúlàní ajínigbé ti ń bẹ ní Èkìtì. Ẹ máa múra mi lẹ̀ ń bẹ̀. Gbogbo Fúlàní ajínigbé ti ń bẹ lọ́dọ̀ à ń bọ̀ ń bẹ̀. Gbogbo Fúlàní ajínigbé ti ń bẹ lọ́sùn. À ń bọ̀ gbogbo ọ̀la Yorùbá pátápátá máa dé. Abẹ́òkúta. Gbogbo ẹniwẹ̀ àwọn ìlú wa máa kọ́ ni. Olóyè Sunday Adéyẹmọ àwọn ló bá gbogbo ènìyàn sọ̀rọ̀. A kí yín káàbọ̀ sórí ìkànnì Ìṣọ̀kan Ọmọ Yorùbá TV. Òun la ti ń wo gbogbo tó ń ṣẹlẹ̀ ṣetékété. Sẹ́rí wípé Olóyè Sunday Ìgbòho èsì àsọ̀rọ̀ kó má ṣe bẹ́ẹ̀. Òwí bẹ́ẹ̀ ṣe bẹ́ẹ̀ lọ máa dé ẹ mọ́. Ọmọ ládéládé ládé Aláàfin Ọ̀ládé. Adé aládìíkún la gbà fáláàfin. Ẹni ẹ bá rí ni kẹ́ lọ rèé bí o. Olóyè Sunday Adéyẹmọ Òòṣà. Májàsọ́lá. Ọkọ̀ rọ́pò ọkọ̀ Tóyọ̀sí. Ó wà ń bí live and direct. Ìgbòho sọ̀rọ̀ kó má ṣe bẹ́ẹ̀ o. Kò gbowó lọ́wọ́ èèyàn kankan. Ó dẹ̀ wá ń bí ó sojúṣe ẹ̀ gẹ́gẹ́ bí ọmọ káàárọ̀ oòjíire. Ẹ rérò èrò pitimu nílùú Ìgangan. Ẹ ti rí i. Àwa ń retí gómìnà o. Kán wá pẹ̀lú ọmọ ogun wọn. A ti rí ọwọ́ wọn náà gbà bá débí. Bọ̀ omi tó bá máa ń wọ̀ láàárẹ̀ lásì. Olóyè Sunday Adéyẹmọ Ìgbòho. Ó ní gbogbo ìlú ń kán sára sí báyìí pé ó kú ọkùnrin ṣe. Akíkanjú ọkùnrin ogun. Májàsọ́lá Àdìsá ọmọ Adéyẹmọ. Gbogbo ilẹ̀ Yorùbá wọ́n mọ rírì iṣẹ́ takuntakun tó ṣe. Gbogbo ilẹ̀ Yorùbá dẹ̀ ń dúpẹ́ lọ́wọ́ Olóyè Sunday Adéyẹmọ Ìgbòho. Bàbá lẹ́gbọ́n tó tún kọrin yẹn ní ìgbà tí gbogbo ogun ti ṣẹ́ pátápátá.